tó Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi ní ẹnìkan tí ó ṣẹ̀ kúrò ní Potoki prison ní Badagry tí wọ́n wá arrest wa láti Abuja wá síkò lórí transfer tí mo ṣe POS lọ́jà yànyàn tí ẹnìkan wá fi àkáǹtì kan rajà lọ́wọ́ àwọn èèyàn bí àwọn mẹ́fà tèmi wá wà náà àwọn tèmi náà tó transfer sí tó gbowó lọ́wọ́ mi 700,000 nígbà tí kéèsì yẹn tí wọ́n gbé wa dẹ́kọ̀ a padà rí pé wọ́n pa ẹni tó ní àkáǹtì wọ́n gba dollars tó wọ́ọ̀tì bí 27 million naira lọ́wọ́ ẹ̀ eléyìí ló mú adé Potoki tí a lọ sí remind torí pé armed robbery and murder alápadà face tí wọ́n jẹ́ ká ru wa pé a lo òfin transfer torí pé there are rules and regulations to guide transfer ibẹ̀ ni wọ́n ti ń kà sí wa létí pé kẹ́ tó lè gba 100,000 or 50,000 upward ẹni láti béèrè ID card ẹni yẹn kó tó di pé transfer látòrí fóònù tí ó bá ti mú káàdì dání so kó tó di pé àwọn ṣe transaction agbọ́dọ̀ mọ̀ rẹ̀ tàbí ṣe transaction pẹ̀lú torí àkáǹtì tiwa wọ́n ti link ẹ̀ mọ́ NIN àti BVN ìyẹn ni identity wa ẹjọba àtàbá ń ṣòwò a ṣe POS náà bówó mi náà tábà ti wáyà lọ́wọ́ tábà ti lé bí 100 150 tábà fi ṣe transfer látòrí fóònù ẹ jẹ́ ká béèrè ID card wọn káwà ṣọ́ pé nínú orúkọ tó wà lára ID card wọn náà fi transfer sí wa tábà ti wá lè béèrè ẹ jẹ́ ká ní ink tábà ti fill invoice tán ọmọ fún wọn báyìí ẹni kan tó print kí ẹ máa jẹ́ evidence pé ẹni rẹ́kọ̀dù ẹni tó wà rajà ní ọwọ́ yín lọ́wọ́ 8 months and 12 days la lò kọ́lọ́n tó wá làwọn bẹ̀ níjọ́ Friday nígbà tá a ṣe fingerprint test ní court tó nítafẹ́ pa mùsùlùmí sí ni pé wọ́n convert wa ní Potoki prison torí pé àwa ní 70% tó wà ń bẹ̀ pàápàá jùlọ àwọn pastor wọ́n wá síbẹ̀ dáadáa kò sí Sunday kan tí wọ́n igbóúnjẹ wá o gbogbo ọṣẹ ìwẹ̀ ọṣẹ ìfọnú ọṣẹ ìfọṣọ slippers ni blade tàbí ń fárun ni kò sí nǹkan náà tí even tó bí lórí aṣọ tí wọ́n wọ̀ mọ́ wọ́n dẹ̀ wá ń bèèlè àwọn èèyàn bẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ lára Muhammad sallallahu alaihi wasallam anábì tẹ́ bá bọ́kùn lọ́rùn ẹrú kan ó dájú kéèyàn rán yẹn ní àjì lọ wọ́n dẹ̀ sọ ipa anábì ní Ọlọ́run fẹ́ràn kèfèrí tó bá ya tọrẹ ju musu tó bá ya ń lọ ẹ jẹ́ kí àwa náà kí wá lọ síbẹ̀ torí pé àwa ni wọ́n pa láṣẹ anábì ló dọ̀rọ̀ yẹn fún mùsùlùmí láti lọ bí mẹ́ta anábì dárúkọ tẹ́ òkú mùsùlùmí ó dárúkọ hospital bẹ́ẹ̀ náà ni ó dárúkọ ọgbà ẹ̀wọ̀n ká lè mọ rírì Ọlọ́run ká lè mọ orí Ọlọ́run ká lè mọ̀ páwọn èèyàn máa ń tò kan tó tọ̀ àyàn máa ń mú nọ́mbà kan tó yàgbẹ́ wọ́n máa ń wọn omi fún yàn orí ọ̀fẹ́ ní kéèyàn ó ṣí táàpù kó mọ ẹ ṣàlùwàlá orí ọ̀fẹ́ ní kó rọmi kó àgé kó lò bó ṣe wù ẹ́ kó lè mọ̀ pé oúnjẹ tó dáa jù lọ́gbà ẹ̀wọ̀n gàárì ni agolo kan náà máa ń fáwọn èèyàn bẹ̀ lójúmọ́ kí wọ́n náà lè mọ orí Ọlọ́run ni kọ́lọ́wà wọlá bí àná Muhammad gbogbo ọmọ yàwá tí wọ́n bẹ̀ tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́sẹ̀ ọlọ́mọṣàbá wa làwọn bẹ̀ àwa náà tí a ò tí ì débẹ̀ ọlọ́mọjà àrí tí ó gbé wa débẹ̀ àwọn tágbàbẹ̀ kọjá mọ́ṣàṣe ló pe fáwọn mọ́jà aládánwò tí ó gbé wa débẹ̀ mọ́ gbogbo ẹ̀ tó wà ń bẹ̀ kọ́ ló ṣe o àkóbá àti àdábá ni ẹlòmíì kára sábàbí náà ló gbé débẹ̀ kò ń ṣe ilé kírímínà nìkan o ẹlòmíì jìyà ìmọ̀dé ń bẹ̀ gbogbo àtọ́nà bá gbé lọ́wọ́ sókè ẹ dákun àwọn ọmọ yàwá tí wọ́n wà ń bẹ̀ tó jẹ́ mùsùlùmí wọ́n wà nù nira ń bẹ̀ ẹ dákun jẹ́ lọ́mọ yọjú sí wọn Ọlọ́run ràn wá lọ́wọ́ o ọlọ́gbà lọ sókè torí wípé lẹ́ẹ̀kan sí ojúṣe iṣẹ́ tí wọ́n gbé fún Ànábì Muhammad àwọn kèfèrí ni wọ́n ń ṣe o àwọn kèfèrí ni wọ́n ń ṣe o tọ́bá kéjímọ̀ fún àti ìmọ̀ bá ti lè sílẹ̀ ìgbà ti lè bọ́ta báyìí àwọn ọ̀tọ́ kọ́wà tí wọ́n kó bọ́ọ̀sì àti pọ́pọ́ọ̀fù wọlé mi fẹ́ dárúkọ wọn ni gbogbo owó tọ́ta gbọ́njọ́ yẹn pọ́pọ́ọ̀fù àti bọ́ọ̀sì ni wọ́n fi wáìpù ẹ̀ kó lórí wa wọ́n kọ́ ní fún alábàájó lóríkálukú bá gbàgbé ẹ̀ kò dẹ̀ Sunday kan tí wọ́n pàṣẹ tí wọ́n gbóúnjẹ wá bá àbá tiẹ̀ lè ṣe tó wọn ẹ jẹ́ káà náà gbìyànjú there must be prison project in Islam. Salamu alaikum warahmatullahi wabarakatuh. wọ́n sọ ọ̀rọ̀ yìí ó pọ̀ o ibẹ̀ ni nígbà tí Umu Anat náà gbọ́ ọ̀rọ̀ yìí kíákíá ló volunteer rẹ̀ padà fún mi pé òun ò mọ̀ lọ kọ́ wọn kéwú lẹ́ẹ̀mẹrin lóṣù kan ìyá yẹn ní láti sọ fún wa wípé gbogbo yín ẹ bọ́ ọ̀tá kó mọ̀ bá sọ̀rùn yín nìkan ẹ lọ sọ fún àwọn mùsùlùmí ẹgbẹ́ yín àwọn association yẹn lọ sọ fún wọn wípé ẹ nídìí àwọn tí ó mọ bọgbẹ ẹ̀wọ̀n wò mú ní à tún fẹ́ lọ sí abolongo lọ́yọ̀ọ́ ni wọ́n ní bí náà kórè ò wá ibú náà ń kọ́ àwọn èèyàn wá èrò dẹ̀ pọ̀ ń bẹ̀ bíi la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọba tó ní wàá mọ̀ dasọ ẹ̀wọ̀n fún wa tọmọtọmọ èrò wà ń bẹ̀ èrò wà ń bẹ̀ èrò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyá àgbà ní àná èèmọ̀ ọlọ́run tí mo rí kọjá ẹ̀mí mi àwọn àgbàlagbà tí wọ́n ti lé ní 60-70 years wọ́n máa ń bẹ nínú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ náà làwọn teenagers age ọmọ 16 years 17 18 èyí tó dàgbà jù nù wọn ní 20 years lóbìnrin àwọn 15 bẹ́ẹ̀ 14 bẹ́ẹ̀ 30 bẹ́ẹ̀ ibẹ̀ ilé mi àti yìí ò ní máa dúpẹ́ lódodo nígbà míì tẹ́ bá wọlé ọkọ mi ọgbà ẹ̀wọ̀n ní fóbìnrin mi kọba tó ní wá kó mọ̀ ṣe wá lérò ẹ̀wọ̀n ẹ jẹ́ ká rántí anabi Yusuf alayhi salatu wasalam nígbà tí anabi Yusuf tí wọ́n fẹ́ rán níṣẹ́ sínú ọgbà ẹ̀wọ̀n láti lọ la àwọn kan ọba tó ní jẹ́ ọwọ́ ẹ̀wọ̀n o nítorí àwọn tó fẹ́ rán sí
ibẹ̀ lèmi gan ti make up mind mi padà wípé Ọlọ́run mọ̀mọ̀ torí ipò ọ̀fẹ́ rán wa sáwọn èèyàn kó sọ wá sẹ́wọ̀n pé ká lọ wúlò fún wọn bẹ̀ bàbá sàdébẹ́ àṣà wúlò fún wọn àwọn èyí náà èsì ìṣẹranko èèyàn ni wọn ọba tó ní wọn ló rán wọn dàbẹ́ kí wọn lè bá gbọ́ràn wọn lè bá wúlò Islam ti tán lẹ́mìí wọn ìkànnì wa sọ fún wa pé ńgbà tẹ̀ ń wá ilé ẹ̀mí ìhun tó ń ṣí padà ẹ máa bó ra tẹ́sí yorùbá àti bòrí torí pé àwọn Christian làwọn máa ń rí àwọn tí ń pàtẹ́wọ́ tó fi mọ́ àwọn ọmọ yẹn wọ́n ti separate tí wọ́n ti ń kírun tí wọ́n ti padà lẹ́yìn àwọn tó jẹ́ Christian lẹ́yìn tó jẹ́ sí pé nígbà tá a lọ síbẹ̀ àwa náà ṣèṣe pé Ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ni tí ò bá ṣe àfẹ́ni Ọlọ́run bá pè lódodo ṣùgbọ́n nígbà tá a náà lọ á fún àwọn Christian yẹn náà lówó pé kí wọ́n bá wa fún wọn ó kéré lóòótọ́ 5,000 lá fún wọn pé ẹ bá wa fún wọn kàn pín bá a ṣe débẹ̀ lánàá ó làwọn Christian yẹn ti wá kí wa sáwọn àlékún àmì nǹkan ẹ rọra wúmo o ẹ ṣé o wọ́n jíṣẹ́ fáwọn táwọn jẹ́ kiri yóò pé ẹ fún àwọn ní nǹkan yìí àwọn dúpẹ́ gan ẹ ṣé gan àwọn dẹ̀ ti pín fáwọn mo ní ẹ ṣé mo ní Ọlọ́run ló fún yín kì í ṣàwà Ọlọ́run ó mú yín jáde ńbẹ̀ bá a ṣe dúró lánàá gbogbo wọn ní dúró tiwa bá a ṣe ń lọ lára wọn tó ti sọnù bí ìtọ́já sí pé èèyàn wà ní wọn ẹ jẹ́ ká dìde o ẹ má jẹ́ kó jẹ́ irú àwa yìí nìkan gbogbo association tẹ́ bá fẹ́ sẹ́ndì ọ̀rọ̀ tí mo sọ yìí sí ni mo yọ̀ǹda láti lè sẹ́ndì ká máa lọ gbẹ̀ wọn ká lọ́ máa bí àwọn ọmọ ìyá wa wò kí wọ́n má ṣe ní ẹ̀ẹ̀kan lọ́dún o ẹ tètè dìde ẹ jí gìrì o a ní dèrò ẹ̀wọ̀n kó tó di pàpàdà mọ̀ pé àwọn kan bẹ́ẹ̀nbẹ́ tí wọ́n ń lálàsé ẹ wo orú tí mo jù yìí wọ́n ń tò owó ẹ̀lẹ́wọ̀n ni o wọ́n ń tò yàgbẹ́ lẹ́wọ̀n ni o wọ́n ń tọrọ bábí àlà kí wọ́n tó jẹun ní nítorí pé ó ti máa sú àwọn èèyàn wa kọba tó ní wọ́n mọ̀ràn wa ń bẹ̀ tọmọtọmọ tẹbí tara àtẹni tí ó kàn wá ẹ jẹ́ àṣẹ wọn bá ń ta bá lágbára fáwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n o àwọn èèyàn kún bẹ́ẹ̀ o gbogbo ẹni tí ó ṣẹ̀ pọ̀ o jẹ́ ẹni tó ṣẹ̀ lọ kọba tó ní wọ́n ṣàánú wa lánàá nígbà tí mo lọ lánàá nígbà pé mo rí ìrírí àti etí gbọ́n tá a gbọ́ tí wọ́n gbẹ́rù fún yẹn tí ó mọ̀ pé bọ́n bẹ́ẹ̀ nú ẹ̀ ó ń bẹ́ẹ̀ dàrọ́ wọ́n ti dá ẹni tó ní ọ̀rọ̀ lẹ̀ ó ní sójà lòun ọmọ yẹn bẹ́ẹ̀ ọmọ haúsá ni ó lóun mọ̀ pẹ́rù tó gbé fún ìbọn wà nú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò lójútùú ń bẹ́ẹ̀ nísìnyí lánàá bí mo ṣe tá ń lọ awọnú márúwá lóbìnrin kan ó gbé irin dání ó gbé gbogbo ẹ̀ dání ó dẹ̀ gbé báàgì kan náà dání ojú ẹ̀ jókòó níwájú márúwá ó dẹ̀ náwó gbé báàgì fún mi lẹ́yìn ẹlẹ́ẹ̀gbà ẹ torí tọ́lọ́ ẹ bó ń gbé báàgì dání ọ̀rọ̀ yóò ní dàrú ẹ̀ ní sórí ibu ẹ bó ń gbé dání ẹ sórí rẹ Ọlọ́run ràn yín lọ́wọ́ ṣàṣàdúrà gbẹ balabala mo ní àmì kí lẹ́ni ṣe kí n bá ń gbẹ́rù dání èmi awúsùbìkẹ́lì wọn tó ta hámọ́ tí mi ṣe àrímọ́ nǹkan lọ ń gbẹ́rù tẹ́lẹ̀ tí mi ò bá lọ bẹ̀ mí máa gbé máa ṣe ìyàwó àyídì máa gbé lọ máa ṣe láyà ló wà astagfirullah máa ṣe láyà ló wà máa gbà lọ́wọ́ rẹ̀ mo ní mi lè gbé ẹlẹ́yà kí ló dùn yín ṣe níbi mo ní rárá ohun ẹ̀kọ́ sórí mo lè ràn yín lọ́wọ́ láti bá yín gbé sẹ́yìn márùwá ṣùgbọ́n pé màá wá gbẹ́rù dání tá a máa dé checking point tẹ́lẹ̀ mọ̀ mi rí èmi ò sọ bẹ́ẹ̀ fún o mi ò gbẹ́rù náà lọ́wọ́ ẹ̀ o ń jẹ́ ká àánú wọn nígbà tá a gbóríṣiríṣi case ẹ̀yin ọmọ ìyá wa ẹni tó bá fẹ́ lọ lè contact mi máa tẹ̀lé nínú rahman rẹ̀ ẹ ṣàbẹ̀wò sí wọn ẹ jẹ́ ká dùn wọn nú ẹ kára tí wọn jẹ tẹ́lẹ̀ kára fún wọn ká bù wọn lówó kan rí wa pa wá wọn wa ẹni ojoojúmọ́ làwọn kiri yóò ń wá o àyàfi tẹ́ bá fẹ́ sàwọn ọmọ yín nù kò ṣe nǹkan kan ṣùgbọ́n ẹ̀yin lẹ kórìíra káwọn ọmọ yín ó bọ́ síbòmíì tó bá jẹ́ sípẹ̀ dẹ̀ ní ẹni tí ó ní ìrànlọ́wọ́ a ní fíṣẹ̀bílì láì tá à ń fi nǹkan sí tá a fi ń ṣe prógráàmù lọ àwọn ọmọ kan bẹ́ẹ̀ tó já sí wípé ariwo olè lásán ni wọ́n pa ẹni tí wọ́n pariwo olè lé lórí nínú ráàmọ̀ rẹ̀ wọ́n pa ọmọ yẹn ó kó iṣu wọn tó kó òun náà ni iná fi pariwo olè o wọ́n fi ilẹ̀ tán wọ́n pa ọmọ wọn nànà títí tó fi nà pa lámúnigun wọ́n kó àwọn ọmọkùnrin méjì àwọn ọmọbìnrin méjì tí wọ́n jẹ́ ọmọ ìyá kan náà wọ́n ń bẹ́nu ọgbà ẹ̀wọ̀n yẹn o kéèsì tí ń bẹ́ẹ̀ mi ò lè sọ́tán mi ì lè sọ́tán ọmọ tó pẹ́ǹta tó sunbì kan tán bá dàkú ìbọn tó dákú tó sí ìbọn gidi lẹ́nu rẹ̀ mọ́ tó jẹ́ igi wọ́n bá níbẹ̀ nínú ráhámọ̀ rẹ̀ wallahi ń bẹ lẹ́wọ̀n oríṣiríṣi kéèsì ló kún bẹ̀ o ẹni tí wọ́n jọjà tó kàn tí wọ́n bá sọ fún yẹn pé kó ṣe sùúrù ẹ ṣe sùúrù a ní ẹ ṣe sùúrù ẹ má jà mọ́ a ní òsì nǹkan tó kàn ń ẹjọ àjọpọ̀ ni àjọfà ni àjọ ló ti lulẹ̀
kò kú lóòótọ́ o ọmọbìnrin ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n o ibùdó sùúrù láyé téèyàn bá gbàbẹ̀ lálọ yóò gbàbẹ̀ lábọ̀ òun náà gbàbẹ̀ lálọ yìí o àbọ̀ rẹ̀ tí wọ́n gbà lọ òun ló já sí wípé ọgbà ẹ̀wọ̀n ló láǹdì sí kọba tó ní wó mọ̀ràn wa ń bẹ̀. mo fi àǹfààní ká sẹ́ǹdì kínní ìkiri ká fi sọ fáwọn ọmọ ìyá wa kí wọ́n jí gìrì kí wọ́n dìde kán lọ sí ọgbà ẹ̀wọ̀n kán lọ máa físìtì àwọn èèyàn wa bó ṣe méjì méjì lẹ múra yín látẹnu bí tẹ́ bá ti fẹ́ kọjá báyìí làwọn ò ti máa gba bribe torí pé fẹ́ físìtì wọn ẹ máa sọ fún wọn pé ẹ níyàn bẹ̀ visitation lẹ wá fún wọn á yẹ̀ yín wò tó from head to toe ní gbogbo ara yín báyìí ni wọ́n mọ̀ tẹ̀ tí wọ́n wò pé yẹ gbé nǹkan pamọ́ síbẹ̀ wọn ò dẹ̀ nígbà kẹ́ mú fóònù wọlé ṣùgbọ́n tẹ́ ẹ bá fojú kan àwọn ọmọ ìyá wa tí wọ́n ń rí yín ní gbogbo ìgbà àwọn náà ò ní sọnù nínú dírámà ọlọ́run ẹ tún àwùjọ ṣe nígbà tẹ́ ẹ bá la ẹnìkan nínú wọn ẹ má jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù yóò yé yín ju bí mo ṣe sọ lọ kọba tó ní wọ́n mọ̀ràn wa ń bẹ̀ tọmọtọmọ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Umu Mustapha lẹni tó ń bá wa sọ̀rọ̀ láti Ìbàdàn. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí yóò ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.